Ẹ kú dídá àkókò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, gbogbo èèyàn ọmọ káàrọ̀ oòjíire, gbogbo èèyàn ọmọ Yorùbá lápapọ̀. Ẹ jẹ́ ká fi èyí kọ́gbọ́n, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ìyá wa Tọ́pẹ́ Àlàbí, ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́, ẹ jẹ́ ká fi èyí kọ́gbọ́n torí wọ́n ti fi ẹ̀sìn kó wa púpọ̀ mọ́ra, ó ti jìnnà. Wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti fi kó wa lẹ́rú, ó ti jìnnà. Wọ́n máa ń sọ pé wọ́n fẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kó wa lẹ́rú, mi ò gbà. Tí ẹ bá ṣe ń gba 2023 election tá a di lọ yìí ni mo tó mọ̀ tí ó kálukú wọn ń sáré dìgbàdìgbà muslim ticket christian ticket kí la fẹ́ lẹ́ ní wọ́n ta fẹ́ fi léyìn sí. Ọ̀rọ̀ humanity lọ̀rọ̀ tá à ń sọ yìí, ọ̀rọ̀ humanity, ọ̀rọ̀ ìjẹ́ ọmọ èèyàn. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. Mo fọ́nrán yẹn, ọmọ ẹ̀kú sì ń bọ́ lójú mi. Ẹ̀kọ́ ńlá ló wà ń bẹ̀, ẹ̀jọ̀ tó Ọlọ́run, ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fọ́nrán yìí. Ìwọ tó bá gbówó ẹ̀sìn lé o lè máa lọ, ẹ bá mi pín ká, ọwọ́ tó bá fi pín ká, ọwọ́ náà ò ní rọ, ànífọwọ́ náà gbà yóò bànújẹ́, ìyá yẹn la máa fọwọ́ náà gbà. Ẹ bá mi pín ká. So láti lóyìn mo pàdé arákùnrin kan through a friend nígbà yẹn tí àwọn ọkùnrin ti ń gbé mi jùlẹ̀ sá lọ, máa gbọ́ gbọ́kúgbọ́ wọ́n dẹ̀ torí ẹ̀ rìn lọ kọ́ má béèrè mi mọ́. Mo wá pàdé arákùnrin wa fẹ́ràn mi kan. Ó wá láti ìlú òyìnbó, ó wá ní àwọn iléeṣẹ́ díẹ̀díẹ̀, ó dẹ̀ ní àwọn ilé tó kọ́ tó fi rẹ́ǹtì nílùú ní orílẹ̀-èdè wa Nàìjíríà mi báyìí. So wọ́n máa ń wá sí ìlú yìí dáadáa. Wọ́n níyàwó, wọ́n ti bí àwọn ọmọ tó máa fẹ́ tó èmi gan lọ́jọ́ orí gan dáadáa, tàbí kan tó mi lọ́jọ́ orí tàbí kan jù mí lọ torí àgbàlagbà ni wọ́n nígbà yẹn. Very handsome man, tall, wonderful man. Ṣùgbọ́n bóyá wọ́n tọ́jú mi gan débi wípé èmi gan mo ti máa ń gbọ́ tó máa sọ pé àgbàlagbà ó máa ń tọ́jú ọmọ kékeré tó bá fẹ́ ọmọdé, ṣùgbọ́n mo experience ẹ̀ fún ara mi. Wọ́n ò rí mi fẹ́, ṣùgbọ́n wọ́n bá mi rìn àjò díẹ̀. Láàrin ìrìn àjò tí wọ́n rìn yẹn, mo wá rò wípé ṣẹ́mọ̀, considering the fact that mo ti ní àwọn ọkùnrin tó já mi lẹ̀, mo dẹ̀ ti ro àròpin wípé kò nílò pé mò ń dúró de irọ́ mi láti fẹ́ mọ́. So mo wá wò pé nígbà tọkùnrin yìí ń tọ́jú mi tó yẹ pé kódà ó fẹ́ lè nínú ogun ìṣẹ́ tó jà wá nígbà yẹn gan, èyí tó yọ nínú ẹ̀ òun ló lọ lọ́ọ̀kan yẹn. So ó jẹ́ nǹkan tí mò ń wò pé kò sí nǹkan tó burú jù tí n bá fẹ́. Mo wá wò pé no, ẹni yìí ni màá fẹ́. Wọ́n ti gbé mi, wọ́n máa ń wá gbé mi láti ibi iṣẹ́, wọ́n wá drop mi sílé, ṣùgbọ́n wọn tí ìfojú kan àwọn òbí tó bí mi. Ó wá níjọ́ kan tó sọ pé àwọn fẹ́ rí àwọn òbí mi nítorí oníbi tá a sọ̀rọ̀ dé, mi fẹ́ máa fàágùn ni. So níjọ́ tí mo wá mọ̀ pé àwọn òbí mi máa wà lẹ́yìn, mo wá sọ fún wọn pé ìjọ yẹn kan wá. Nígbà tó wá ń bọ̀ ẹṣẹ́ mọ̀ ẹni tó fẹ́ wá rí àwọn òbí ẹni tó ń fẹ́, ó wá wò pé kóun gbé gàrí, kóun gbé rẹsì, ó ra ráìsì, wọ́n ra ẹ̀wà, wọ́n ra gàrí, wọ́n ra búrẹ́dì, wọ́n ra sandin, wọ́n ra géṣà, oríṣiríṣi nǹkan dẹ̀ náà, àwọn nǹkan míì tó táwọn náà tán kó wá láti ìlú òyìnbó, àwọn drink táàrí rí, àwọn chocolate, gbogbo ẹ̀ wọ́n ṣàpáàkì everything, wọ́n kó gbogbo ẹ̀ wá sílé wa. Débi pé ìgbà kan délé wa, àwọn àbúrò mi gan wọ́n gbẹ́rù wọlé, wọn ò gbẹ́rù tán. Ibẹ̀ làwọn òbí mi tán sùn rìn àti jí pé kí ló ṣẹlẹ̀, ṣé mi kúkú sọ fún wọn pé nìkan kan bọ̀ àrí wọn torí pé mo ti fọkàn sí pé wọ́n máa gbà. Ṣé èmi tẹ́ pé ẹ̀ ń wábi tí máa lọ tẹ́ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ní tó máa fẹ́ mi lẹ̀ wà nígbà. Mo ti fọkàn sí pé tán bá rí wọn àgbẹ̀ ó ti ẹ̀dá ó tún lówó, ebi àti ẹ̀yẹ pa gbogbo wa, nǹkan tí mo rò nìyẹn. Nígbà tí ọkùnrin gbé tó kó ẹrù dé ló bá jókòó sí pálọ̀, làwọn òbí mi bá jáde, wọ́n jí, wọ́n dẹ̀ wọ́n bá ní pé ẹ káàsán o, ẹ pẹ̀lẹ́ sá o, torí ní àsìkò gbà yẹn gan ẹni yẹn gan tí dáàdi mi máa ju ẹni yẹn lọ díẹ̀ ní dáàdi máa fi ju ẹni yẹn lọ. So nígbà yẹn dáàdi mi bá ní ta ní àwọn mo ní èmi náà wá wọ́n tẹ̀ ti gbé mi wálé tó mélòó kan bọ̀ tí ẹ̀ẹ̀kan kì í mọ̀ ni tí wọ́n bá ti drop mi wọ́n máa tètè máa padà lọ torí Yaba ni wọ́n dé sí. Ibo làwọn ará Amẹ́ríkà ni wọ́n ní nǹkan. Ok, kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ní ó bá ní dáàdi mo mọ̀ pé ẹ máa sọ pé mo jù lọ pé ọmọ mi ni, ṣùgbọ́n mo fẹ́ràn ọmọ ìjọmọ dáadáa, ẹ̀kọ́ gan ó dẹ̀ gbẹ̀kọ́ nǹkan ṣáàpọ́n mi lé ṣe gbogbo ẹ̀ ṣe inú tèmi gan ti ń dùn pé mo ti rẹ́ni tí máa bá lọ. Wọ́n dẹ̀ tẹ̀ ti promise mi táwọn bá ti fẹ́ mi báyìí àwọn kan máa ṣèwé fún mi, àwọn máa lè ṣe passport kíníkan kódà wọ́n tẹ̀ ti mú mi lọ ya fọ́tò. Nígbà yẹn a máa ya fọ́tò ni, wọ́n ti mú mi lọ ya fọ́tò, wọ́n ṣe everything. So bí bàbá mi bá ní pé ìyá nǹkan tó máa ń pè mọ́mì mi nìyẹn, bá ní ìyá wá o, eléyìí tí mo gbọ́ yìí mi ò gbọ́rú ẹ̀ rí o. Mọ́mì mi bá ní kí ló ṣẹlẹ̀, torí wọ́n ṣe báwọn àti dáàdì mi ṣe ń sọ̀rọ̀ ní mọ́mì mi ń wọlé náà ń jáde. Mo rò kó dẹ̀ pé inú ti ń bí mọ́mì mi torí mọ́mì mi jẹ́ nìkan tó yẹ pé
wọ́n ṣe díẹ̀ so ńgbà tó máa padà dé wọ́n bá ṣàlàyé fún mọ́mì mi ní pé ìgbà táwọn orí tó ń kẹ́rù wọlé ara àwọn ò balẹ̀ páwọn wò pé kí ló ṣẹlẹ̀ ìgbà táwọn ọ̀ranyàn ní Kingsway táwọn kọ́ dédé bẹ̀rẹ̀ sí rẹ́rù kíngì inú ilé nǹkan bá ṣáà sọ bẹ́ẹ̀ yẹn ọkùnrin bá ní pé tọ́mọdé jẹ́ kóun fẹ́ mi ni o wípé inú wọn máa dùn pé ọmọ wọn fẹ́ ọkọ tó dáa o wípé àwọn máa tọ́jú mi bí ọmọ ni o àwọn máa ṣe kinní kan ibi tí wọ́n á fẹ́ dẹ́ka èdè lélẹ̀ ṣẹ̀wọ̀n wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń fẹ́ àgbàlagbà tí wọ́n dẹ̀ ń tọ́jú wọn dáadáa ṣùgbọ́n èmi ò ronú pé ó yẹ ká tiẹ̀ gbàdúrà sí pé ṣó ọkọ mi ni wọ́n ṣó yẹ kí n fẹ́ wọn the fact remains that okay mi kì í rẹ́ni tó máa ń fẹ́ mi délẹ̀délẹ̀ tó bá ti fẹ́ mi fúngbà díẹ̀ tó bá ti di pé wọ́n fẹ́ sọ fún wọn nílé wọn pé wà á fẹ́fẹ́ ó máa di pé a ò lè fẹ́ o wọ́n lè sọ pé aláàfáà ló sọ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé pásítọ̀ ló sọ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé prophet ló sọ bẹ́ẹ̀ nǹkan tí mò ń bá tù pẹ̀lú nìyẹn so battling with those things kò jẹ́ kí n fọkàn sí pé ó yẹ kí n jẹ́ káwọn òbí mi ti mọ̀ nígbà tí mo ti rọra ń fẹ́ wọn díẹ̀díẹ̀ yẹn ìgbádùn tí mò ń gbá àkọ́kọ́ ẹ̀dìyẹn mú pé ogún wà ìṣẹ́ wà ń bẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tí ò rẹni tó ń máa fẹ́ tó yẹ pé gbogbo wọn máa ń jalè gbogbo èrò tó wà lórí mi ni pé bẹ́ẹ̀ mi bá ṣe gbà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ló yẹ káwọn òbí mi ṣe gbà but my mother stood her ground wípé bí ìwọ bá gbàgbé irú ọmọ ẹni tó jẹ́ àwa ò ní gbàgbé irú èèyàn táwa jẹ́ gẹ́gẹ́ bí òbí tá a jẹ́ pé ẹ̀tọ́ ẹ kò settle for less ẹ̀tọ́ ẹ ò settle for less kò túmọ̀ sí pé arákùnrin yẹn ò dáa kò túmọ̀ sí wípé less tí à ń sọ nípa ìyẹn ọkùnrin yẹn ni nǹkan tó túmọ̀ sí ni wípé má torí nǹkan tó ń ṣe ẹ́ tó ń dà ẹ́ láàmú kò torí ẹ̀ kan gbà fún nǹkan kankan àsìkò nǹkan kan máa ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé èèyàn eléyìí tí mo mọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo máa ṣàkíyèsí yìí pé tọ́lọ́run bá ti sọ tó bá promise èèyàn pé òun máa fún yàn ní ẹgbàá lẹ́yìn ìgbà tó bá sọ pé òun máa fún ẹlẹ́gbàá yẹn ẹgbàá máa wá ẹgbàá ló máa wá ẹgbàá àkọ́kọ́ á wá ẹgbàá ìkejì á wá bẹ́ẹ̀ yóò bá bìkítà ẹgbàá ìkẹta á wá á wá dàbí ẹni pé ẹgbàá náà ni ẹgbàá yẹn ò wá nímọ̀ wípé ọ̀nà yẹn kọ́ nìyẹn nítorí bí èṣù bá ti ta sí èṣù létí báyìí wípé Ọlọ́run máa fẹ́ fún lágbájá ní ẹgbàá o the next thing tẹ́ṣù máa ṣe ni pé agbègbà wa tọ́mọdé kọ ẹgbàá àti ẹgbàá ẹ wo agídí ló máa fi mọ̀ pé a méjì nìkan ìkan á kan torí ó máa jọra wọn mọ́mí mi bá sọ pé láyé gbogbo nǹkan tí wọ́n yẹn kó wá yẹn ẹ dá padà wọ́n ní ṣé kìí ṣe pé gbogbo lọ́wọ́ ẹ̀ gbogbo tó gbà lọ́wọ́ ẹ̀ wá ní kò sí nǹkan tó tiẹ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ òun tó fẹ́ gbà padà lọ́wọ́ mi tí àwọn òbí mi ò bá ti gbà wọn ò gbà náà nìyẹn ó dùn máa yẹn o àní alákọ̀ọ́kọ́ tí máa rí dàgbàlagbà máa ké ó dùn máa yẹn gan torí ó fẹ́ràn mi gan mo máa ń rí táwọn ọmọkùnrin máa ké fúnra wọn pé ó jí tì mí ó serve mi ní breakfast ó ṣe gbá ó ṣàgbọ̀n but this man he wept he went to the car I went with him he was crying he wept like a baby nítorí pé ó fẹ́ràn mi gan gidi ok ẹlẹ́kejì tí mo fẹ́ ká dè ní wípé ó ṣeé ṣe kí máa yẹn ti fẹ́ mi kí n ti wà l'Amẹ́ríkà kí n ti di olówó kí n ti dọlọ́rọ̀ ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ ó ṣeé ṣe kí n má lè ṣe Ọlọ́run tó wá ní purpose fún ayé mi yẹn kò wá gbà ó wá jẹ́ kí àwọn òbí mi kan ṣe sábà bí ire yẹn láti sọ wípé láyé ànígbà ṣé torí nǹkan tó ń kojú lóòótọ́ la sọ pé o ní problem àwa náà dẹ̀ ní problem issue oníyàtọ̀ issue ní bí issue lọ́hùn ìyẹn là ń pè ní issue ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyẹn ò wá ní pé ká ṣe nǹkan tá a kàn fẹ́ ṣe láì jẹ́ pé bóyá mo wá tẹ dáàdì mi tẹ̀ wá sọ fún mọ́mì mi pé ó dà àbí ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí ká wò ó bóyá ó tiẹ̀ wá òkè mọ́mì mi ní láíláí mi mọ nǹkan tó wà nínú ẹ̀mí mọ́mì mi nígbà yẹn mọ́mì mi yẹn bí mo ṣe ń wò wòlíì náà máa jẹ́ mọ́mì yẹn wá sọ pé náà kò ní ìdìpọ̀ ń gbàdúrà sílé àrùn ojú ni kì í ṣàrùn mú ọkùnrin yìí kò ń ṣòun ló máa fẹ́ Tóyìn bí arákùnrin yẹn ṣe lọ nìyẹn o bó ṣe lọ nìyẹn kí ni mo wá fi sọ pé mo gbóríyìn fáwọn òbí mi iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ tí mo bá torí ẹ̀ tàfàlà tí mo bá fi tàfàlà mi ní mọ̀ pé mo ti fi tàfàlà
màá kàn máa pera mi lára Amẹ́ríkà náà ni ó dẹ̀ ṣe bá Amẹ́ríkà náà ni mo dẹ̀ wá ń lọ yìí tí mò ń lọ tí mò ń bọ̀ tí mò ń wà ń bẹ̀ nígbà tó bá wọ̀n mí tí mo tún wà ní Nàìjíríà nígbà tó bá tún wọ̀n mí kì í tún wá sí Amẹ́ríkà nìkan mo tún káàkiri. Gbogbo ètò ayé ènìyàn ó wà ní ọwọ́ Ọlọ́run. Obìnrin míì á fẹ́ àgbàlagbà wọ́n á dẹ̀ tọ́jú ẹ̀ wọ́n lè ti gbàdúrà sí kan ti béèrè kó sọ pé ọkọ ẹ̀ nìyẹn ẹni tó máa bá a kalẹ̀ nìyẹn torí mi fẹ́ kẹ́ ṣì mí gbọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọbìnrin tá a bá ti dẹni ọkọ tá a bá ti nílà kọjá serve mi breakfast ó fún mi ní lunch jẹ ó tún fún mi ní dinner ó tún wá fún mi lóúnjẹ òru a máa bẹ̀rẹ̀ sí ní believe pé oúnjẹ mẹ́rin láàrin 12 hours pé wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ pé ó dà ń pé wọ́n ti kun bádà míì fún mi lóru nígbà tí mo sùn ó ní ó jẹ́ káwọn èèyàn rí mi o àwa máa believe pé ó yẹ kóun lè settle fún anything, which is very 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 wrong. Torí ìdí èyí ó ní mo ṣe mú ẹ̀rí wá wípé Ọlọ́run tí ò gbà nígbà tí èmi ń gbà tí ò wá mọ̀ọ́mọ̀ gbà tí ò lè jẹ́ kí àwọn òbí mi gbà kí n rin àrìnrá yẹn kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó lè jẹ́ ìpín eléyìí tá a dá mọ́ mi kó lè wá sí ìmúṣẹ. Ògo ni forúkọ ẹ̀ lókè ọ̀run. Tí mo bá rántí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí mi ò bá sọ kò dáa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà ó lè wà ní institution mi. Ṣùgbọ́n nǹkan tó wá jẹ́ kí ẹni tí mo tún wá fẹ́ lẹ́yìn ìgbà yẹn tó wá jẹ́ kó wá di pé wọ́n gbà ó ní pé lẹ́yìn ìgbà tí arákùnrin aláàlú òyìnbó yìí tó lọ tán borí bá pẹ́lẹ̀ àdìrẹ kò yí sì fò lórí o orí yẹn pẹ́lẹ̀ débi wípé dádì mi gan máa ń wá sẹ́nu ọ̀nà yàrá mi ìyẹn ni mo fi sọ pé dádì mi máa ń wá sẹ́nu ọ̀nà yàrá mi wọ́n máa ń fi èpè ṣàlàyé ọ̀rọ̀ wọn láwọn ń ṣàlàyé ọ̀rọ̀ ṣùgbọ́n èpè ni wọ́n ń ṣẹ́ pé ṣé nǹkan rere lè ti ayé ilé ìjáde mú báyìí ọkọ òní ayé kò báláǹsì ogun jà ó tún jà wọ́n náà kí ló ṣe wọ́n ti gbàgbé pé tógun bá jà wọ́n máa jà mí náà òun ló wá fà á tó fi di pé ńgbà tí mo rí arákùnrin ti bí yẹn mi ò tiẹ̀ bá wọn ṣòkò ṣe wàhálà mo kàn pẹ́rù díẹ̀ mo rá mẹ́rù yẹn díẹ̀ lọ́bẹ̀ ni mo rá mẹ́rù yẹn lọ́bẹ̀ síbẹ̀ díẹ̀ mo rá mẹ́rù yẹn lọ síbẹ̀ díẹ̀ tọ́hún fi mọ̀ ǹgbà táwọn náà wá rí ké gbogbo nǹkan ti bọ́ọ̀dì sọ́dọ̀ arákùnrin ti bí tán wọ́n kàn bá ká mú ni ó wá di kọ́ máa bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé ṣé wàá máwọn èèyàn wá ṣé wàá máwọn èèyàn wá ṣé wàá máwọn èèyàn wá àsìkò gbà yẹn ló yẹ kí n ti sọ nígbà tí mo ti ń sọ̀rọ̀ arákùnrin yẹn ṣùgbọ́n ǹgbà tí mo ti gbàgbé Ọlọ́run wá ṣí mi níyè láti sọ òun ló jẹ́ kí n sọ torí pé ó máa wúlò fún àwọn ọmọbìnrin wa àti àwọn ọmọkùnrin wa pàápàá kódà ó wúlò fọmọdé ó wúlò fàgbà òun retí kèrègbè ò tí ì dé ó wá rélégbé tó ń gbégbé ẹrí kiri ó wá sọ pé gbégbègbè náà ni gbogbo ẹ kèrègbègbè ẹni egbére gbégbègbè ó wá fi gbégbègbè ó gbà yẹn sọ́wọ́ ó wá kò jẹ́ kó ráàyè rí kèrègbè tó bọ ẹmu sí tó fi ṣe fàájì ibi tí wàhálà wà nìyẹn. Mo dẹ̀ sọ fún alẹ́ kan bẹ́ṣù bá ti gbọ́ wípé Ọlọ́run fẹ́ ṣoore kan fún yàn á gbé oore wá oore yẹn ní oore yàn dànù kó tó di pé oore dé. Torí ìdí èyí ẹ jẹ́ ká fi sọ́kàn dáadáa wípé Ọlọ́run tó ń to ètò ayé ènìyàn ó ṣe mí lóore. Ẹ gbọ́ ṣérú oore yìí ṣó ṣe pamọ́ra. Ẹ gbọ́ tí mi ò bá tiẹ̀ wá tí mo bá tiẹ̀ láwọn oore ẹ̀rí kan tí mo fẹ́ sọ tí mo wò pé má jẹ́ kí n sọ ó dáa ṣérú eléyìí ṣé kò yẹ kí n sọ ó yẹ kí n sọ. Ọlọ́run ò ṣe o kó ní kálukú kó dorí ẹ̀ mú kó sì máa sọ fẹ́lẹ́ dá bá mi rìnrìn àjò mi dáadáa. Alábàárìn ayé yìí kò lè bá ọ rìn tó bá ti rìn díẹ̀ ṣe ni yóò sú Jésù nìkan ló lè bá ní rìnrìn àjò ayé tí kò ní sú tí kò ní rẹ̀. Alábàárìn ayé yìí kò lè bá ọ rìn tó bá ti rìn díẹ̀ ṣe ni yóò sú Jésù nìkan ló lè bá ní rìnrìn àjò ayé tí kò ní sú tí kò ní rẹ̀. Thank you Lord Jesus. Ọlọ́run ò ṣe o àṣebáyìí ló dùn tó àṣebáyìí ló dùn tó agbọ̀nà ẹ̀bùrú ṣe ni lóore mo gbọ́ pẹ́ mi dé àṣebáyìí ló dùn tó àṣebáyìí ló dùn tó àṣebáyìí ló dùn tó agbọ̀nà ẹ̀bùrú ṣayé ni lóore mo
gbọ́ pẹ́ mi dé. Àṣebáyìí ló dùn tó. Wà máa tún ọ̀nà tó dàrú ṣe. Wà máa máyé tó bàjẹ́ wà máa tún ṣe. Wà máa tún ọ̀nà tó bàjẹ́ ṣe. Wà máa sórí ẹni burú di rere. Àṣebáyìí ló dùn tó. Jésù, àṣebáyìí ló dùn tó. Àṣebáyìí ló dùn tó. Agbọ̀nà ìbùrú ṣayé ẹni lóore, mo gbọ́ pẹ́ mi dé. Àṣebáyìí ló dùn tó. Mo pàdé arákùnrin kan.